máa gbọ́ tí ò ní ronú jù. Ó máa ní nǹkan tẹ́ mọ́ rò. Tẹ́ máa rò pọ̀ àbí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kẹ́tẹ̀ tó wò pé ẹ tẹ́ fẹ́ Banuso ẹ jọ kí ló inspire Banuso. The same inspiration náà ni èmi kò jẹ́ nǹkan tó ṣe pé tí bá fẹ́ kọ orin in as much máa ń try pé okay o gbọ́ àpọ̀tá nǹkan rìn bọ̀ kí ni nǹkan tó lè jẹ́ kí n yàtọ̀ sí àwọn tó kù tàbí jọ ń kọrin kí ni nǹkan tó lè differentiate when time tó máa ń pe orúkọ àwọn òṣèré tó ń kọrin tó máa sọ pé okay àyìn báyìí nǹkan báyìí là mọ̀ fún àyìn báyìí nǹkan báyìí là mọ̀ fún báyìí nǹkan báyìí là mọ̀ fún èmi máa ń try as much ó jẹ́ pé okay tó máa ń pe orúkọ Jaywon wọ́n ń pe Jaywon máa ń kọ àwọn orin tó mọ́gbọ́n dání tó máa ń inspire àwọn èèyàn so tí bá ń every time tí bá ń kọrin nǹkan tó máa ń wà at the back of my mind ni pé okay o orin tó ń kọ yìí ṣé kìí ṣe pé báyìí ló ń sound like àbí òun kọ bí èèyàn báyìí but tí bá mo máa make sure pé tí bá ń kọ wá ní okay Jaywon ló kọ okay Jaywon okay nǹkan tá a mọ̀ fún nìyẹn torí pé àwọn orin ẹ̀ máa ń mọ́gbọ́n dání àwọn orin ẹ̀ máa ń inspire wa. So kò ń ṣe pé bóyá máa ń rò nìyẹn pé kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ kan ló kọ̀ tí ẹ mọ̀ ló kọ̀ já àwọn kankan kọ́ ṣàṣẹlẹ̀. àwọn ọ̀rọ̀ yẹn náà ni okay as a young man mo máa ń make sure pé okay mo máa ń ronú jinlẹ̀ mo máa ń ronú I'm a very deep thinker by the way mo máa ń try to make sure pé okay yes o mo máa ń try kí n máa ronú fáwọn èèyàn pé okay o kí ni Mr. David máa lè kí ló ń go through at this point and gbogbo wa la mọ̀ pé òkè tá bá ń gbàdúrà nílé ó láwọn ọ̀rọ̀ kan tó ṣe pé kò sí ó máa ń jáde even wọn nígbà sọ wa pé òkè ẹ fi ilé sínú àdúrà kan tó fi sínú àdúrà because gbogbo wa la mọ̀ pé yes o gbogbo wa la mọ̀ pé a ní ìdáláàánú and ó wà very very okay tá bá ń gbàdúrà ká tó máa rántí àwọn aláàánú wa ìbílẹ̀ tí ó tẹ̀ tí sànú fún wa ká tó máa fi sínú àdúrà pé òkè o èèyàn báyìí o kò tí ì ṣe fún mi o bọ̀ kó máa ṣe fún mi lọ́jọ́ kan òkè Ọlọ́run ó bá mi fi ìfẹ́ mi sínú ọkàn ẹ̀ kó lè rántí mi kíkú dẹ̀ máa pa wọ́n kárùn dẹ̀ máa ṣe wọ́n kí kankan máa ṣe wọ́n and mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá sọ pé o ní ọ̀rẹ́ tí ọ̀rẹ́ ò kì í fi ẹ́ sínú àdúrà ò tí ì ní ọ̀rẹ́. mi ò mọ̀ bóyá mo ń kọ́ ní bóyá mo make sense. It makes sense. gbogbo a máa ń pè àwọn èèyàn pé àyàn bàbá Táyé ọ̀rẹ́ mi ni Tósìn ọ̀rẹ́ mi ni Kẹ́hìndé ọ̀rẹ́ mi ni Wálé ọ̀rẹ́ mi ni bọ̀ ọ̀rẹ́ tó ń pè èèyàn tó ń pè lọ́rẹ́ yìí ṣé ó fẹ́ rí ṣé ó máa ń fi ẹ́ ó lè fi ẹ́ ó lè kàn dídí lọ́yọ̀ kó ní ọ̀rẹ́ mi yìí o tó ń wáṣẹ́ lọ yìí Ọlọ́run ibi tó ń lọ ibà mi gbé aláàánú pàdé ẹ̀ so àwọn nǹkan báyìí ló máa ń jẹ́ nǹkan tí mo máa ń rò tí bá dẹ̀ ń rò the first tó máa ń wá sí mind mi ni pé kí o mi ìkọ́lé máa ro àwọn nǹkan báyìí ó yẹ ká máa fi sínú orin so that àwọn èèyàn máa kọ́gbọ́n àwọn èèyàn máa lè inspire àwọn èèyàn from there. Wow. Ilé tẹ́tù sọ igan mo tún ti mú nú ẹ̀. Àbí mo kí là ń pera wa lọ́rẹ̀ fún tó bá tẹ̀lé kúnlẹ̀ kó gbàdúrà ṣẹ́jú kan. Pé owó ọ̀rẹ́ mi Àyìnkẹ́ o jẹ́ kó lo private jet o jẹ́ ká yí ẹ̀ dá o. Àbí ó ti ẹ̀rọ èèyàn sí wow. The truth is ó funny bákan but it's true that's like nǹkan bí bó ṣe yẹ kí nǹkan tí ọ̀rẹ́ yẹ kó máa ṣe fún wa nìyẹn. tọ́rọ̀ ẹ̀ bá jọba lọ́rọ̀ ti dọ̀rẹ́ ọba nìyẹn. bẹ́ẹ̀ni ló bá wọn pé ó ṣe máa jọba. ọlẹ́ni tó bá lọ́rẹ́ ò ní jọba náà ni wọ́n ní pè lọ́rẹ́ ọba. bẹ́ẹ̀ni òdodo bí ọ̀rọ̀ ni ẹ wo ọ̀rọ̀ yẹn ní kí n mọ̀ pé àwọn ará létí wọ́n ti mú ìkan àbí méjì nínú ẹ̀.